torí pé wọ́n rìn nínú gbogbo ẹ̀ṣẹ̀ Jeroboamu. Mo fẹ́ kí ẹ̀yin kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn. Àwọn yẹn yóò yọ kúrò nínú wọn. Àwa tí a mọ̀ ẹgbẹ́ àdẹ́ṣẹ̀ ẹ̀jẹ̀ àyọ̀ kúrò nínú ẹ̀. Nítorí wọ́n ti mú Ísírẹ́lì kúrò níwájú rẹ̀. Bẹ́ẹ̀ni. Yóò sì ti bí ó ti sọ nípa gbogbo àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni a kó Ísírẹ́lì kúrò ní ilẹ̀ wọn. A kó Ísírẹ́lì kúrò ní ilẹ̀ wọn. Lọ sí Asíríà. Torí pé tíwọ náà bá pinnu láti lè kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ lónìí, wàá rí ìbùkún àti ìyọ́nú Ọlọ́run. Torí pé mo fẹ́ kí ẹ jẹ́ kí a gbàgbọ́ kí a lè máa sìn lótìtọ́ àti òdodo. Táríwá ni mo ní Tìmọ́tì kìíní orí kẹrin. Ìwé Tìmọ́tì kìíní orí kẹrin. Sọ̀rọ̀ ẹ̀. Ìwé Tìmọ́tì kìíní orí kẹrin. Torí tó bá jẹ́ orí ìjọ fún ìlú wa. Nígbà tí àwa àti kára wa fi ìṣòro nínú ìjọ Ọlọ́run. Ẹ jọ̀wọ́ wọ́n mi, ẹ má ka Yorùbá fẹ́ẹ̀sì lọ. Yorùbá ti Nàìjíríà ní kéka. Nígbà tí àwa àti kára wa fi ìṣòro nínú ìjọ Ọlọ́run. Nítorí. Ẹ tútù kà dáadáa ní ògbọ́ Yorùbá yẹn. Tó bẹ́ẹ̀. Tí àwa àti kára wa fi ìṣòro nínú ìjọ Ọlọ́run. Tó fi ìṣòro nínú ìjọ Ọlọ́run. Nítorí sùúrù. Torí sùúrù. Àti ìgbàgbọ́. Lóyìn nínú gbogbo nínú bínú. Lóyìn nínú gbogbo nínú ìgbẹ́. Àti wàhálà yín. Tí ẹ̀yin fàràdà. Tí olùṣọ́ àgùntàn gbá ara gbà. Oyin ẹlòmíràn pé wọ́n bára dà. Àwọn òṣìṣẹ́ ló wọ́n bára dà. Gbogbo ọ̀rẹ́ mi kan nígbà tí a lọ ṣiṣẹ́ nínú àdìyí. Kò bá wa lọ́wọ́ ọ̀dọ́ òdòdó ẹ̀kọ́ wa lórí dáa. Iṣẹ́ tí ẹ̀jẹ̀ agbára wò ó lọ. Bó o bá ṣe ní ẹ̀mejì, ọlọ́pàá yẹn kò kú. Ìwọ tí wọ́n gbà á lẹ̀, mo sọ láàrin ọdún tó kọjá, ìlú rẹ̀ ṣiṣẹ́ yámúgbogbo jámọ́. Iṣẹ́ yámúgbogbo já yámúgbogbo fọ́. Tàbá ṣiṣẹ́ yámúgbogbo já yámúgbogbo fọ́. Tára bá tù wọ́n, àwọn tó lọ ṣiṣẹ́, àwọn yẹn lè wà níbi dára ń kù wọ́n tó ló parọ́ àwọn eléyìí. Wọ́n gbọ́, wọ́n lè sọ pé wọ́n fi ilé tí àwọn yẹn náà lọ, wọn ò rí wọn. Tí nǹkan ọ̀gbìn bá ṣe wọ́n, wọn ò wá sí ìlú. Ǹjẹ́ kìí ṣe pé àwọn padà dà á? Èyí tí ṣe àmì ìdájọ́. Èyí tí ṣe àmì ìdájọ́. Òdodo Ọlọ́run tó dájú. Òdodo Ọlọ́run tó dájú. Bí a lè kà yíyẹ fún ìjọba Ọlọ́run. Bí a lè kà yíyẹ fún ìjọba Ọlọ́run. Nítorí èyí tí ẹ̀yin pẹ̀lú ṣe ìjìyà. Torí èyí tí ẹ̀yin pẹ̀lú olùṣọ́ àgùntàn pẹ̀lú àwọn òṣìṣẹ́ ṣe ń jìyà. Torí olùṣọ́ àgùntàn náà wọ́n ti ẹ̀ lé oníyàwó tiẹ̀. A lè gbọ́ kí èèyàn yìí bá tó bá ti tí ó bá rí ìrọ̀rùn tán. Ìjọba tí ó lù, ìjọba ẹ̀dẹ̀ dá, joint expo àfẹ́ dá. Láti wọ́n lù owó tó fẹ́ gbà lọ́wọ́ ọmọ yẹn kò jọ wọ́n lójú. Wọ́n á lọ lọ síbẹ̀ olùṣọ́ yẹn ti ṣẹ̀wọ̀n. Nígbà tó ń jìyà tó ń tó gbogbo ẹ̀ tó gbà àdúrà lọ́sùn lóru tó sì kọ́nà kò ṣẹ̀wọ̀n. Ṣùgbọ́n ìgbà tí owó dé ṣọ́ọ̀ṣì yóò lè wọ́n ti mọ́. Olùkọ́ ṣọ́ọ̀ṣì bá dé lórí yẹn máa ń tí ṣọ́ọ̀ṣì ibẹ̀ lórí ẹ̀ máa lọ wọ́n lè rí. Máa sọ fún èèyàn kan tí bá ṣiṣẹ́, tí bá bá wọn lọ́gbà iṣẹ́, tó bá sọ fún òmò iṣẹ́ bá ti dá tó bá dùn ìgbàkigbà ló máa dá. Ẹ kì í ṣègbè. Èmi rántí ìgbà tí a ń ṣiṣẹ́. Olùsọ̀ bá mi ná èyí wà ní ìṣáàjì mi, ọmọ olùsọ̀ àgùntàn mi. Bàbá yẹn ló ní òṣìṣẹ́
owó ní ṣiṣẹ́ yahoo ṣùgbọ́n ọmọ ilé ìdíwọ́ṣẹ́ wọ́n ṣiṣẹ́ ó jẹ owó kéékèèké wọ́n á ní owó kéékèèké tí wọ́n jẹ ìdíjú ẹ̀ ó ní ẹ̀jẹ̀ àpapọ̀ àṣìṣẹ́ ó ní mọ̀pá ṣiṣẹ́ ṣùgbọ́n tí bàbá ẹ̀ bá sọ pé òun ò fẹ́ kan kò fẹ́. ó wá tàn ó pé kí lórí kan ó sọ̀rọ̀ wọ́n á lókè tó bá ti ṣe tí olúwa máa bá ẹ ṣe. Abẹ̀rẹ̀ iṣẹ́ 7 days náà ṣiṣẹ́ yẹn. Ó wá bọ́ sí ìgbà tí àwọn ọ̀dọ́ fẹ́ parí ìṣòro náà fẹ́ lọ parí ẹ̀sìn tó kọ̀. Àwọn ẹ̀rọ iṣẹ́ yẹn àkọ́kọ́ dá wọn ní. Àdìbí tí òkú náà káàbọ̀ mẹ́sàn-án tó lò. Ẹ gbà pé olùṣàgùtàn pẹ̀lú àwọn èèyàn máa gbìyànjú ọlọ́run gba àdúrà. Etí òkú yẹn tí a wà nígbà tá a máa parí sáfíìsì yẹn ní aago mẹ́rin làbáyé. Akọ̀wé ní aago 5. Tá a máa ṣí báyìí àti wà ní mọ́tò ṣe la gbọ́ pa títí wọ́n báyìí. Ṣé ló dé? Kí ló dé? Owó ti sẹ̀. Kí ló sẹ̀? Owó ti sẹ̀. Kí ló sẹ̀? Ìlú òkú láyé ó máa ra nǹkan tútù wa. Wọ́n ní nǹkan tútù kan kékeré. Ṣé ká sọ balẹ̀? Ó máa kọ fún gbogbo àwọn tó wà ní mọ́tò. Àṣeyọrí wọ̀ pé kò ní ìlú sẹ̀. Lọ́mọdé báyìí ọ̀kadà alábàárù àti ìṣúná lọ́la ó kàn bẹ̀rẹ̀ sí ní fún owó yẹn ẹnu ìṣọ̀ bàbá ìlú ìgbọ́. Bàbá tó fi ṣe ìwọ́n tó kù ọmọ tí wọ́n ní kó má ṣiṣẹ́ fún ìlú ṣiṣẹ́ fún ó ti kó owó náà ló wọ́n ní wọ́n ní gbé kò kó àwárí ẹ̀ ó kàn ní owó lọ. Láàárín gbogbo ṣùgbọ́n tí mo fẹ́ ojú lọ. Bàbá tó fi àtọ̀ sí mílíọ̀nù tí mo ti mú. Wọ́n sọ pé ó sẹ̀ èyí kan ló sẹ̀ sẹ́nu ikú. Nígbà tó kún máa padà wá tó kún máa rè mí, mo ní ṣe pọ̀ tó sẹ̀ lọ́jọ́ kìíní àná. Ibi tó sẹ̀ sí tó owó ìrọ̀lú tán yẹn yẹn kó máa sẹ̀ bẹ́ẹ̀. Ó ṣàbẹ̀. Ṣé ẹ mọ̀ pé oníkálukú ló ní tiẹ̀ lára? Iṣẹ́ tí mo gbà lọ́wọ́ ẹ̀ tí mo lọ tó bá ná tó tó mẹ́jọ ló ná. Mo ti wá dá iṣẹ́ yẹn méjì. Olùṣọ́ bá tún tó náà fún tó bí ọmọ mi. Mo ti wá dá ní ẹ̀padà fún. Ìṣúná bẹ̀ gbé iṣẹ́ wa. Hallelujah. Ìwé tó bá yàn dá iṣẹ́ ní aṣọ àkúnlẹ̀ tó wá ga báyìí. Mi ò ráyè òun fẹ́ sùn. Ìjọba gbogbo nínú àyà ìfẹ́. Ẹni tó ṣí ṣọ́ọ̀bù tó wá lọ́dẹ̀ tí kò wọ́n fún ẹ. Ìyẹn wá orí ọ̀fẹ́ lẹ́yìn. Gbogbo ọlọ́run ṣe jẹ́ ojú mi lè yàn ṣe kó 30,000 aṣọ náà máa rán. Tó dẹ̀ kó bá mi ìyá ẹ̀. Ẹ̀yin lè máa mú èèyàn bínú. Ọmọ jẹ́ mi bí nìyẹn o. Ṣé wọ́n lè wá ní pé lóko tí wọ́n ṣe ni wọ́n á yàtọ̀ tó ń bẹ̀? Ṣé lè ojú ni wọ́n ṣàkọ́? Kò sí wàhálà. Bá lọ sí etí pé iṣẹ́ tó kù sí bá gbé wọlé. Àwọn àkáǹtì láàárín ọ̀sẹ̀ wọ́n ń owó bẹ̀. Ṣùgbọ́n ní ìsìn, dádì, kò fi iṣẹ́ wo lè máa ṣe fún mi. Mo ní bí oníṣẹ́ ní máa ṣe fún ẹ. Ìwọ náà fẹ́ máa rẹ̀ gbàdúrà. Ṣọ́ọ̀ṣì tí mo lọ wọ́n ló lọ. Tẹ̀lé náà ni ó wà lọ́dọ̀ òun ní èmi lè gbá tèmi lọ. Torí èmi aláìka lè mi. Ní iṣẹ́ olúwa bá ṣe gbé mi máa tẹ̀sí.
ó sì pè mí láti ìdí òun ṣe bẹ́ẹ̀. Òun fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kò mọ́ torí pé o ò mọ́. Ṣẹ́rí àwọn ajá wà nínú ìjọ Ọlọ́run àwọn gbogbo wọn láàyè Ọlọ́run pé. Wọ́n ní kí ní ayọ̀ rẹ̀ ìgbà tí Jésù ń pè ọ́. Ìdí ayọ̀ rẹ̀ tọwọ́tọwọ́ torí. Ìdí ayọ̀ rẹ̀.